ayé tuntun tá a dálẹ̀. Àkọ́kọ́ náà ni pé a rí pé tí òǹkàlùkù ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwòye ṣe ẹni tí ó mọ̀ pé ẹni tí ó bẹ èbú ó bẹ èbú, a mọ̀ pé ẹni tí ó bẹ èbú ó bẹ èbú, kò sì kà wá pé èèyàn bẹ èbú. Kéèyàn ò bú yàn ò tọ́ka sí pé ẹni tí ń bú yàn ráìtì, ẹni tí ń bú bóyá kò ráìtì. Òdodo òun náà máa ń gbé èbú, ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kò rí òdodo ni ó padà lékè. Òkèèyàn nìkan tí ẹni tí ẹ mọ gbogbo èbú tí tó máa fẹ́ máa sọ lọ́dọ̀ mi ẹ̀wọ́ ìfẹ́, so ibi tí máa ń lọ ni mò ń lọ. So nípa bẹ́ẹ̀ League of Imams tá a dálẹ̀, àwọn àlàyé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lọ́la ti rí náà ọmọ ìyá fẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ òdodo ni, ṣùgbọ́n gbà míì ìyá máa ń sọ̀rọ̀ òdodo tó yẹ pé kò ní rí bẹ́ẹ̀ nítorí sọ ojú òdodo ṣùgbọ́n kì í sáàyè rẹ̀ àbí àsìkò rẹ̀ àbí kíkàn rẹ̀ sóhun lọ́kàn. Bí lákòójú kí wọ́n sọ pé mo fẹ́ jẹun ṣeéṣe kọjá yìí pé òun lọ́kàn tó bá yẹ pé kò sí nǹkan kan ní ìwájú rẹ̀ tó ju mo fẹ́ jẹun lọ. Ṣé tí ẹnìkan bá gbébọn sí ọ àbí màálù ń bọ̀ wọ́n sáré bọ̀ wá sọ̀kan rẹ̀ ó dẹ̀ gbóúnjẹ lẹ̀ tí mo fẹ́ jẹun lọ́sọ̀ọ́ àbí torí pé mo fẹ́ kú ní bọ̀ yẹn o, nígbà yẹn máa fi mo fẹ́ jẹun máa fi pamọ́, ẹ má jẹun kú lóṣù kínní lókù. Òdodo ló fẹ́ jẹun, òdodo ló ń jẹ ń bẹ wájú rẹ̀, ṣùgbọ́n òdodo yẹn lè má já àsìkò rẹ̀, ó sì lè má já àyè rẹ̀, ó sì lè má jẹ pé òun náà lọ́rọ̀ kan. A dá League of Imams múlẹ̀ nítorí wípé ó kọ tí ń jẹ́ yẹn gangan gbogbo èèyàn ló ní. Àmọ́ àwọn kan wọ́n fẹ́ fi ìfẹ́ inú tara wọn, àwọn kan wọ́n fẹ́ fi ìfẹ́ inú tara wọn bà ó kàn jẹ́. A ní agbára àti dá ẹgbẹ́ mi lẹ̀ tá a pè lóko mi àbí tá a mú ọkọ̀ kan tí ò tiẹ̀ jẹ́ mọ́ League of Imams tá a mú àwọn àkó àwọn máàmù tí wọ́n bá ń bá wa ṣe á kó wọn sábẹ́ rẹ̀. Ṣùgbọ́n number one ni wípé ó kọ yìí ó kọ gbogbo wa ni, kódà kì í ṣe ká ádámà ní lórí lónìí, kì í ṣe àwọn bàbá tí ń jẹ lónìí, gbogbo ẹ̀ tí bá ti ń jẹ́ ìmáàmù náà lónìí, ó kọ Islam ní kì í ṣe property anybody. That's number one. Ìgbà táwọn kan wọ́n ń pè mọ́ra wọn, àwọn àwo lónìí tí wọ́n ń pè mọ́ra wọn, àwọn bàbá wa lónìí wọn ò sì kúrò ní bàbá wa bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, kì í sí sàrán làǹtàkù, kì í ṣe nítorí wọn la fi dálẹ̀. Bàbá ṣe ká ádámà lè lórí lónìí, bàbá Sheikh Baki Muhammad lónìí, bàbá Sheikh Murtado Abdulsalam rahimahumullahu jami'a àwọn lónìí, gbogbo àwọn àgbà àlùbáríkà tí wọ́n sọpọ́ọ̀tì wọn tí wọ́n jẹ́ kíkiní yóò ṣeéṣe àwọn lónìí tí ẹ̀mí láǹfààní àìsàn máa dákọ̀ wọn àwọn ẹni ọlọ́run àwọn lónìí. Kì í sí àwọn làǹbájá wọn ò sí láyé mọ́ lónìí, kọ́lọ̀ bá ní kẹ́ wọn kọ́ bá ní fi ẹ́sà àlùjánnà, àṣìṣe wọn kọ́lọ̀ bá ní parẹ́ àwọn lónìí o. Kì í sí ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ ní ìsìn, ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ ní ìsìn lẹ́yìn bàbá wa, ẹ̀yin náà lẹ́ni tó bá ṣe wípé ní táwọn bàbá àná tí wọ́n ń ṣe tọ́ba tọ́lọ́run mu orí ẹ̀ lẹ́wà, tó bá yẹ pé tí ń ṣe tọ́ba tọ́lọ́run mu ẹ̀bà sí ń bẹ̀ mọ́, àjẹ́ wípé sẹ́yìn pé nǹkan tí ó tún ti gbà náà bòmíì lọ kì í ṣe àwọn tó pè mọ́ra wọn. Kí ló tó ń sọ pé pè mọ́ra wọn, àwọn náà pè mọ́ra wọn ni òkè sáà nìkan ni wọ́n máa jẹ́ Imams and Alfas nílẹ̀ Yorùbá o. Wọ́n ti ń jẹ́ ìmáàmù àtàlfà tí ń bẹ ká tó bí a bàbá wa tí wọ́n dálẹ̀ bẹ̀rẹ̀ tàbí àwọn ọmọ kéékèèké. Imam and Alfas ti ń bẹ in Yorubaland, ó ti ń bẹ ìsáà nìkan náà ń jẹ́ bẹ́ẹ̀. Kódà ìgbà tí wọ́n tún ń jókòó, àwọn tí ọba wọn jókòó pọ̀ jù wọn lọ. Bí sìn bẹ́ẹ̀ bá ń jókòó rẹ̀, àwọn tí ọba jókòó wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ká tó wá ń bèèrè pé tí wọ́n pè ní Imams and Alfas, odidi ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ni. Ó ní bí ìmáàmù sì gbọ́dọ̀ máa ṣe, ó ní bí àáfàá sì gbọ́dọ̀ máa ṣe. Kẹ́lẹ̀ nǹkan wa máa sọ pé òun ọmọ pírẹsẹ̀ntì àwọn àfà àti ìmáàmù nílẹ̀ Yorùbá, wọ́n máa pírẹsẹ̀ntì wọn lọ́nà tí ò ní bá ti tọ́lọ́run àti tànábì mu, káwá dáálé adáranjọ́ àlìkè àmọ́ fún adáálé. Bó ṣe rí nù ẹ o, kò sẹ́ni tí ò lè jẹ́ ó kọ̀hún. Ìmáàmù ni mí, kọ́ra mọ́sáàsì méjì mo ti ń ṣe ìmáàmù, kọ́ra mo lè pé mọ́sáàsì mẹ́ta. Ibi tí n bá wà ní tọ́ba dọjọ́ Jímọ̀ tọ́ ni mo ti lọ kí Jímọ̀ fún nílé ọ̀dọ̀ mi, ìmáàmù mọ́sálásí ọ̀dọ̀ mi ni mi ráàtì bíbẹ̀
kódà nígbà pé ìlú tuntun ni àbúrò àkànní kí jímọ̀ ń bẹ̀ mo máa lọ kí gbímọ̀ ní gbòòrò so tí máa wà ní sẹkírẹ́àtì wa fún ìlú yẹn náà òun náà ní mọ́sálásí láti rí ẹ̀ tí wọ́n bá tó èmi ní ìsìlẹ̀ máa mú un bẹ̀ so tí máa wà ní national secretariat Taawun tó jẹ́ national secretariat mọ́sálásí bẹ́ẹ̀ náà èmi náà ní ìsìlẹ̀ máa mú un bẹ̀ so ìmáàmù lójú ọ̀nà tó pọ̀ náà ni mí ó kọ́ mi ni wọ́n á máa dákọ̀ ìmáàmù àwọn bàbá wa tí wọ́n fowókọ ìkalẹ̀ gan wọn ò rẹ́jísítà rẹ̀ torí tí wọ́n rí sí ni pé ó kọ sẹ́ni ó kọ sáfìsì ni ó kọ gbogbo èèyàn ni wọn ò rẹ́jísítà rẹ̀ ìgbà tó di yí pé a fẹ́ máa àìjáàkẹ́ láǹkà lọ fira wọn sí board of trustee wọn á lọ rẹ́jísítà ó kọ kan tọ́jọ́ mọ́ so bẹ́ẹ̀ ni ká bá lọ rẹ́jísítà rẹ̀ ló kọ rẹ̀ kì í sí ìlànà àwọn bàbá tó sì kíni tó ṣáájú lọ na ok àwọn náà ti wá rẹ́jísítà tíá náà ló kọ tíá náà kì í sáwàlá ní wọ́n fi èyí sọ pé wallahi tallahi billahi kì í sí àwàlá ní League of Imam. Number 2 àwa àlẹ́mìípa darí ẹ̀. Number 3 ẹ̀ tó máa gbọ́ bẹ́ẹ̀ bá wá mú èmi ọdẹ èmi lójú pé the Grand Mufti of Yorubaland Sheikh Daud Umar ẹ wá darí ilé ẹgẹ láyé mi ò lè darí ẹ̀ wàsíyà sì ti wà fáwọn ọmọ mi pé wọn ò gbọ́dọ̀ mú wọn darí ẹ̀ ìgbà táwọn àwọn tó fẹ́ àìsẹ̀ bẹ̀rẹ̀ ní o ìgbà táwọn kálukú bá dé tẹnu wọn bá kó fúnra wọn ni wọ́n yẹ olórí àpapọ̀ ọ̀tọ̀ ní League of Imam ọ̀tọ̀ ní Alfas àwọn wo ni wọ́n ń darí àwọn àfa àwọn wo ni ń darí àwọn imam so ìgbà tí wọ́n bá dé tó kálukú àìsẹ̀ fara ni àwọn ẹ̀rẹ́ pọ̀ tó fẹ́ join so state by state ló kálukú wà sí state tí ó sì ẹ sì gbúrò wa ní gbogbo state náà lájọ sàdánù yìí ta ló lóókọ kẹ́ni pọ́ ló lóókọ gbogbo ẹni tí wọ́n ti ń jẹ́ mọ́ọ̀mù ló lóókọ Islam ló lóókọ mùsùlùmí ló lóókọ ṣùgbọ́n ayé registration láwà tọ́wọ́ bá ti register wọ́kọ́ lóní àwọn kan náà lọ táyà ti register ọ̀dà kọ́mọ́dà bẹ̀rẹ̀ pé ẹ sọ wá sápò àwọn àgbọ̀dọ̀ dùn mọ́ àwọn láti fẹ́ sọ tọ́lọ̀ ń wúta náà bí wú bí idhnillahi al-azim ìyẹn lọ́fà àwọn náà rẹ́gísítà àwà àṣì lábẹ́ ẹni tí ọba ní máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtànábì rẹ̀. Number 2 ni pé kí ló dé tẹ́ pé Ìwó náà ti lọ darí mọ̀ pé headquarter Rabita Ìbàdàn ló wà ọmọ ìyá wa ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé ó ṣe lè jẹ́ wò ajá sọ̀rọ̀ fún ẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bí àfa wa Al-Mudir Ajígini gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìjà sọ̀rọ̀ afẹ́yàmẹ̀yà torí èèyàn dáadáa ni ìwé ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yẹn náà gẹ́gẹ́ pé takò wá òdodo ọ̀rọ̀ lẹ́ ń bá wa sọ ṣùgbọ́n ẹ má sì wá gbọ́yé amúfo dídìde kínní láti wò ni Ìwó náà sì kéré ṣẹ́gbọ́ ọjọ́ orí Ìwó ṣèré àti ní ọjọ́ orí ilẹ̀ Yorùbá pé kí ni ẹ ń pè ilẹ̀ Yorùbá lójú ìlú tẹ̀lé gbéṣẹ́gbẹ́ Ìwó ṣẹ́gbọ́. Number 2 ni wípé tó máa pé nípa ìsìláàmù ni aṣíwájú ni o number 1 ni o ọ̀rọ̀ ìsìláàmù ládé ń sọ. Ibo ló máa jẹ́ kọta eléyìí kí ṣe ọ̀dọ́ tèmi lọ́wọ́ àwọn ará àwọ̀ ọ̀jà pé kọ́ wá sọ́dọ̀ ará àwọ̀ bí gbogbo yín bá fi síbàdàn ọ̀dà torí sẹ́ńtà lọ́jẹ́ ní Ìbàdàn jẹ́ fún gbogbo sẹ́ńtà ní Ìbàdàn jẹ́ fún gbogbo wa pátápátá lọ́mọ káàró òjèrè wọ́n sì gbọ́ lọ sẹ́kọ̀ọ́ òun náà ní mínì àmọ́ ìtì ń bẹ́ ńlẹ̀ lọ́wọ́ yìí àwọn akọ́lá á dìsáì ìdìbò lẹ́kọ̀ọ́ta rẹ̀ tọ́lá akọ́lá ní ìsàlá ní ìgbà tó kálukú bá kóra wọn jọ ni wọ́n dìsáì pé ìdí báyìí èmi ọ̀kan nígbà tó burú mi kó jẹ́ Ìbàdàn bí báyìí bá sì sọ pé Èkó ni kó gbé lọ ẹ̀kọ́ta rẹ̀ àmọ́ kọ́ jẹ́ opinion àwọn èèyàn ìyẹn kọ́ lọ́kà wa nítorí kan àwa ni wípé bó làwọn èèyàn sì ní bà orúkọ Islam jẹ́ bó làwọn èèyàn sì ní yapa ọ̀rọ̀ Ọlọ́run àti ànábì rẹ̀ báwo ni Islam sì ní bàjẹ́ látara àjókòó kan bó la sì ní sísè àbí knockout ní tẹ́ ń pè ní dáwà ojúṣe ìmáàmù àti ojúṣe àwọn àfa bó ni wọn ò sì ní rí gbogbo wa yí pé àjọ dorí kọ ibì kan náà
bọ́ọ̀lù ara yóò sì mọ̀ pé àwọn ìbúsà àbí ń tia àìsí mú àwẹ̀ lẹ́ àìdájọ́ àwẹ̀ bọ́ọ̀lù ara yóò sì mọ̀ pé ibi tí gbogbo mùsùlùmí bá wà lára náà wà olórí mùsùlùmí lólórí tíá náà àyapa bó sì ni gbogbo máàmù ó ṣe fíìlì pé máàmù lòun níbikíbi tí wọ́n bá wà tí wọ́n fíìlì pé àwọn kan ń jókòó nítorí títa wọn wọ́n ń ṣe mítì nítorí títa wọn níbikíbi tí wọ́n bá wà àkàn á ní sọ́ọ̀dì ìjókòó kan tó pé òun náà ni ọmọ tí ń ṣe ẹnìkan ọmọ bíi ìjókòó tó pé òun ní rẹpísẹ̀tì ara rẹ̀ ẹnìkan ò rí pé ń rẹpísẹ̀tì òun gbogbo máàmù tí ń bẹ́lẹ̀ Yorùbá lọ́gbọ́dọ̀ fíìlì wípé àwọn kan ń rẹpísẹ̀tì àwọn lọ́jọ́ tí àwọn ìmáàmù ìbá ní problem àwa tá a kóra wa jọ tá à ń ṣe meeting àti màpá àti ní problem ẹ̀sà òkè ni wọ́n ti ní problem ní gbogbo ìmáàmù tí ń jókòó ó ti ní problem Ìbàdàn ní Ìwó ní Ìkirè ní Lálùpọ̀ ní ibi kójóríkó everybody gbọ́ mọ̀ pé ọgbọ́dọ̀ máa fíìlì pé jókòó kan bẹ tí nǹkan kan bá ṣẹlẹ̀ onífẹjọ́ sùn kó kálukú sì fíìlì pé àjọ níní ìyá sí bẹ́ẹ̀ nìkan àkọ́mọ ilé ike rẹ̀ lásán yóò kó síbẹ̀ yẹ́bà nílé ike àwọn lónìí bàbá àwọn lónìí bàbá mi kọ́ ló lè yí nígbà àwọn bàbá wa tí wọ́n gbé kalẹ̀ láì dí àtọ̀ dáa iná làwa bílífù pé ẹ̀kọ́ máa lọ èsì bàbá ẹnìkan lónìí gbogbo àwọn mùsùlùmí lájọ ní àbí àwọn àgbàlá sí wa àbí àwọn aláṣẹ tí wọn ò bá ti yapa sí tọ́lọ́run àti ànábì rẹ̀ nínú àlàyé tí àwa ń ṣe bíi àwọn kan rò bóyá bàbá waziri bóyá ni wọ́n rán mi àti ṣe gbogbo ẹ̀ mọ́ bàbá waziri kò mọ̀ pa rẹ́gísítà kankan kí sí àwọn bàbá wa Muritado Abdulsalam bàbá mudir odatu sheikh Dr. Nasir ní madul arabi nìbàdàn kì í sáà lọ́rọ̀ mi kì í ṣe sọ̀bán lọ́rọ̀ mi kì í ṣe sheikh Ramadan lọ́rọ̀ mi kí ṣe bàbá wa ìmáàmù Èkó lọ́rọ̀ mi kí ṣe bàbá wa ìmáàmù Ọ̀yọ́ kingdom ìmáàmù tuntun tó yàn lu Ọ̀yọ́ kì í ṣe lọ́rọ̀ mi kì í ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbogbo wọn pátá kò sẹ́ni tí mo sọ fún kò sí ẹnì kankan tá a sọ fún torí pé mo mọ̀ pé tí n bá sọ fún gbogbo wọn lórí lágbègbè bàbá wa sí nísìn tí n bá sọ fún wọn automatically tí wọ́n bá ti tẹ àwọn kan tí wọ́n tẹ̀ wọ́n lè mú mi lọ́wọ́ ẹ mẹ́jọ dálẹ̀ o ìsìn ní gbogbo rẹ̀ ó dìde wọ́n máa ní wọ́n ìgbìmọ̀ kan dìde gbogbo yín lẹ́sìn máa tijú ara yín àmọ́ ajá òwòyí òun lọ́mọ ehoro ìwòyí lọ́mọ lé làwa ṣe kí ló kéré ajá òwòyí gbogbo ẹ̀yin àgbàlẹ̀ ẹ̀fẹ́ wàhálà ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n fẹ́ wàhálà a ní ń darọ́ bí tó ànàrú àwọn ọmọ inú yín ni nà ń gbogbo ẹ̀yin gbogbo tẹ́ jẹ́ ìyá àgbà àwọn èrí yín fì àwọn ọmọ inú kan ní àwọn sọ pé kẹ́ mọ́ gbòdodo kò sẹ́ni kankan ní tá a bá lẹ́nu àti bàbá wa ìmáàmù Ìbàdàn bàbá wa ìmáàmù lẹ́kọ̀ọ́ bàbá wa ìmáàmù ní Àkúrẹ́ bàbá wa ìmáàmù ní Ọ̀yọ́ káàkiri gbogbo ìmáàmù kò sẹ́ni kankan tá a bá lẹ́nu yín pé ká máa tako sultan kò dẹ̀ sẹ́ni kankan nù yín tó rẹ́dì yín pé ká máa dá ọjọ́ àwẹ̀lẹ̀ jẹ́ bá ti ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fààyè gbà tí àwọn ọmọ yín bá ní bùsì ẹ̀ka rìn rèé ká sì rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn ẹ̀ka ń bẹ́tọ̀ pé tí ẹ̀ ń ṣe gan kọjá ṣé ìṣù wọ ká máa dá ọjọ́ àwẹ̀lẹ̀ ṣé iná là ń fà yìí tí ẹ̀ ń ṣe ṣé tí ẹ̀ ń ṣe tí wọ́n fi jẹ́ wọ́n jókòó ní rọ́bítọ̀ mọ́ wọ́n jókòó wọ́n yẹ ká rí wọn rọ́bítọ̀ mọ́ ìyẹn mẹ́ta ni ọ̀yá rí rọ́bítọ̀ mọ́ ìyẹn mẹ́ta ni ọ̀yá rí rọ́bítọ̀ mọ́ tí rọ́bítọ̀ bá máa jẹ́ rọ́bítọ̀ tí Ọlọ́run ní bínú sí. Number one ẹni tó bú àbúrò tó sọ̀sọ̀kúsọ ń pa sọ̀yí Buhari tó wá tún wá lọ gbanámú tó tún sọ̀sọ̀kúsọ ń pa Abubakar àbí Sayyidina Umar àbáwọn sọ̀hábà ẹni ó sọ̀rọ̀ débẹ̀ ń kò gbọ́dọ̀ jókòó rọ́bítọ̀ mọ́ rọ́bítọ̀ kan gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí àwọn faramọ́ torí wọ́n ti orú wọn àná ń lọ rèé jẹ chairman náà lọ sọ̀rọ̀ àwọn dọ̀gá lọ́wọ́ àdàbẹ̀ ni pé àní wọ́n ń là lé gbogbo àwọn bàbá àgbàríkà yìí lọ́wọ́ ẹni tó bá sọ jáde kò yóò jókòó rọ́bítọ̀ mọ́ rọ́bítọ̀ dínà rẹ̀ ni pé ẹ̀dá kan tẹ́ ẹ̀ bá tún ọ̀rọ̀ yìí sọ ẹ má kóra dáadáa bá ẹnikẹ́ni tó bá tún wá sọpọ́ọ̀tì ọ̀rọ̀ ń pé bẹ́ẹ̀ ló ṣe rí kò yóò jókòó rọ́bítọ̀ mọ́. ẹlẹ́ẹ̀kẹta àléébù náà jẹ́ fún rọ́bítọ̀ kí wọ́n wá wo àwọn méjèèjì ràn táwọn náà wá di ẹgbẹ́ mọ̀dákẹ́ ẹ dákẹ́ fún kínú
ẹ̀yin lẹ kángun sí wọn jù tẹ́ lè sọ fún ọ yí pé ní tẹ́ ẹ sọ yìí ọ̀dà bẹ́ẹ̀ bá wà lè dákẹ́ mẹ́hùn ẹ tí ọba lè dákẹ́ ò lè jókòó tì í ẹ sọ di nǹkan mi ibi máàmù Ògbómọ̀ṣọ́ ìbára máàmù ń bẹ̀ nu ẹ dẹ̀ mú ẹ wá mú ìmáàmù fẹ́ẹ̀kì ẹ fi rọ́pò ètò ìjọ òrìjìnà ti bu amatul mùsùlùmí ń sọpọ́ọ̀tì tó wà ní central mosque gángan ẹ sọ díẹ̀ tí ò lè dé Lagos fi máa mọ̀ ẹ wá expect pé káwọn máa wò yín ran a máa sogún yín ni kì í sogún bàbá yín kì í sogún àfáà yín kì í sogún anybody yín ogún gbogbo mùsùlùmí ni kì í sogún sẹ́ka ádámà lè lórí bàbá wa sẹ́ka ádámà lè lórí dẹ̀rẹ̀ kò sọ́dọ̀gún ẹ̀ ẹgbẹ́ tá làgbà wa sẹ́ka ádámà lè lórí àgbà wa ni aṣíwájú wa ni tí wọ́n bá ṣe mistake ọ̀ká ibi wọn ti ṣe dáadáa lọ́kà dáadáa ti sẹ́ka ádámù ṣe fún apọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tá a fi sí mara àgbà kò sì ní kúrò lágbà wa àdá yìí lẹ̀ láti wá sọ pé bàbá sẹ́ka ádámù àlè lórí báyìí ló ṣe rí rárá ẹ ti mọ stand tí a sì ṣe stand nítorí ẹ̀rí kankan ààrẹ di kẹ́rì kankan wá bára o wọ́n bá wú ọkọ wá bá wú ọmọ wà àìjọ ìyẹn nìkan fún ìta àdálẹ̀ yìí kò parẹ́ ń tọ̀ lọ parẹ́ kò disturb wa kò fún wa kò reduce power wa kò ní kámọ́rì tá a fẹ́ ṣe kámọ́rì ṣe àfi tó bá ti pàníyàn wọ̀ ọ̀dà kì í ṣe nítorí Ọlọ́run ó ti ẹ̀dá yín lójú dáadáa pé èyí èsì àǹtí àṣeyìí almarhum Murtada Abdulsalam ìlítàsíwò àjẹ́ àǹtí àfáàmì sèkà báàkì Muhammad kódà sí mara àgbàwà tó láwọn ọmọ gbé wọn pọ̀ ilé kí wọn náà sí pọ̀ lẹ̀ Yorùbá lọ rẹ̀rẹ̀rẹ̀ àwọn hadabi yún tí ì máwọn zùmùrà gbogbo ẹni ọba ti ṣáájú wa tó nípa àwọn òṣetán àti rìpíìtì àṣìṣe rẹ̀ ní ó lè tẹ̀ ní pé ntẹ́nìkan bá ṣetán àti àtọ̀sí tọ́lọ́ ń wí nítorí ọjẹ́ kò bá ti kún kò bá wà láyé ó yàtọ̀ sí tánàbí wé ó yàtọ̀ sí Islam wa àní tẹ́lẹ̀ ó tọ̀ àmọ́ ìwọ̀n tọ́ka sí bá sọ pé kìí sí bàbá wa àwọn bàbá tí mọ́jọ́ lẹ̀ wọ́n ṣàṣìṣe mi mímọ́jọ́ lẹ̀ ní kìí sí pé wọ́n yìí sí bàbá wa mọ́ ibi wọ́n ti ṣàṣìṣe náà ni àti dídákẹ́ ọ̀rọ̀ tó mílẹ̀ ní bàbá mú tá a bá tu fún lárúbáwá wípé àwọn èyí nǹkan máa sọ ń pa àwọn sàhábà rí lábáwọ́ yóò wẹ̀kọ́ mú yìí ni àwọn Saudi Arabia yìí náà gan ọ̀tá náà lẹ mú wọn àwa gbogbo tí wọ́n ń bẹ lọ́dọ̀ Saudi Arabia tí ọba bá tọ́lọ́mù àti tànàbì mú àwa náà ò rí tẹ̀lé a sì ní tẹ̀lé láéláé ṣùgbọ́n ìwọ̀n sọ pé kí Saudi Arabia ọmọ jẹ́ aṣíwájú fún wa ọ̀rọ̀ fíkìú nù ọ̀rọ̀ ìmára yàtọ̀ ọ̀rọ̀ síyáṣà yàtọ̀ ọ̀rọ̀ darí yàtọ̀ ọ̀rọ̀ ìtẹ̀láṣẹ Ọlọ́run àtànàbì yàtọ̀ táwọn tí ń tẹ̀lé wa àwọn tí ń darí wa tí wọ́n bá ṣàṣìṣe níbi ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì tọ́lọ́run látẹ̀lé tànàbì látẹ̀lé ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ìdarí a máa ṣe sùúrù pẹ̀lú wọn kò sọ pé nítorí pé wọ́n ti wá ṣàṣìṣe níbi ọ̀rọ̀ Ọlọ́run tó wọ́n bá ti ṣẹbọ o tẹ́sí ń kẹrùn pẹ̀lú wa o tó wọ́n bá ti ṣẹbọ a máa tẹ̀lé wọn òṣùpá àdẹ tẹ̀lé wọn níbi wọn bá ti ṣàṣìṣe bó ṣe rí bẹ́yìn lórí fún Saudi Arabia náà bẹ́ẹ̀ káyà máa sọ pé tẹ́lẹ̀ kan bá ti wá lọ Saudi àbí nǹkan kan jẹ mọ́ ọ̀rọ̀ Saudi ẹ wà ní ẹ̀fẹ́ kí ni gbogbo tí wọ́n bẹ Saudi Arabia tọ́jọ pawápọ̀ ó fún Saudi Arabia láàyè rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìtawà nígbàgbọ́ ó náà ni pé sultan ló lórí wa ní Nàìjíríà àwẹ̀ kan náà ló yẹ kí Nàìjíríà ó gbà kẹ́rì kan wá sọ pé wọ́n ó bírèkì àwẹ̀ Haúsá lọ́tọ̀ Yorùbá lọ́tọ̀ àrẹ́tẹ̀ lọ́tọ̀ ara àwọn fáàtì táwa torí ẹ̀ kéde àbí dá ìjókòó mi lẹ̀ tí ń tá a mọ̀ sódòdó fi rọrùn mẹ́ àwọn adarí o gbogbo àwọn àgbàgbà tẹ rí yìí tá à ń pọn lékè sáà lọ́rùn wa sáà lọ́rùn wa tá a sì ní aṣíwájú wa níbẹ̀ wọn aṣíwájú wa ká tó dálẹ̀ náà làwọn aṣíwájú wa gbogbo àwọn bàbá tẹ́ ń sọ̀rọ̀ tó jẹ mọ́ wa náà láṣíwájú wa nígbà máa mú Èkó tí ó di kílíà nísìnyí ó náà wọ́n retí ìgbà tí Sultan bá kéde ara wa nù bàbá ìmáàmù Ọ̀yọ́ Kingdom gbàtí ó sọ̀rọ̀ ó ní àmọ́ retí ìgbà tí Sultan bá káṣí pé àáròsù ni kẹsí pé àmọ́ adájọ́ rẹ̀ lẹ̀ nígbà ìmáàmù Ògbómọ̀ sọ́ọ́sọ́ gbogbo àwọn bàbá ìmáàmù tó sọ bẹ́ẹ̀ àwọn làṣíwájú tiwa o níbi ìtótó ìta dálẹ̀ àwọn làṣíwájú tiwa o
bẹ́ẹ̀ náà làwọn alálàáfà tẹ́ẹ̀sì wọn mọ́ ara imam ahima àti ń sòdodo ọ̀rọ̀ náà látiwájú tí a àwọn tí èbú àwọn sọ̀hábà ànábì tẹ́ ń fi àpọ́nlé fún àwọn tí ìdá wàhálà alẹ́ láàrin mùsùlùmí àṣà alábòsí ara tọrọ yóò fi lójútu náà nù ẹ máa ródodo ńlẹ̀ ẹ dẹ̀ máa gbé lẹ́yìn òpùrọ́ ta ló ń tọ̀hún tó bá ti parọ́ náà ní tẹ̀lé irọ́ rẹ̀ ẹ sì mọ́ promote ẹ máa defend irọ́ a ní aláìmọ̀ kankan ó sì sọ yanya yí pé tí ọ̀gá àwọn bá ní inú iná lọ́nà wá àwọn síta àti wọná àfáà náà sì dá lẹ́ńbí ọ wà kò lè sọ fún pé ó ti sọ̀rọ̀ ju ó sáwọn tẹ́yìn wà pẹ̀lú èèyàn nù. Number one, no going back tá a bá sọ pé tá a fẹ́ ṣe rè kò sẹ́ tí ó dára padà tí a dúró lé lórí nù. Number two, support ẹnìkan kọ́ ni yọ ràn wá lọ́wọ́ support ẹnìkan pé náà ni ọ̀ràn lọ náà ni support Ọlọ́run. Number three, kó kálukú ọmọ yìí pé I hope èyí for anybody àmọ́ bẹ́ẹ̀ bá máa rò pé wọ́n àpúrò mú òtí tí ó yà pa sí tọ́lọ́ àtànábì àbí tí ó fọ́ mùsùlùmí àbí ẹlẹ́yàmẹ̀yà ọ̀fẹ́ àpúrò mú òtí ẹ̀ mọ́wulẹ̀ wá àní fàyè gbà. Number four àbí number five ẹgbẹ́ o ibi tá a wọ̀ yìí kò tí ì ní ìdarí pípé ní o ètò ìdarí ẹ̀ nígbà àwọn èèyàn bá dé ni tó àwa kọ́ ni adarí ní o àwa ń pèpè ni pé bó ṣe yẹ ká ṣeré ìgbà tó kálukú bá kójọ ẹ wà jọ jókòó ẹ àmọ́ ẹ̀yà darí àtàdarí tí ó máa darí gbogbo rẹ o àtàdarí tí ó máa darí stéètì o àwọn executive o wọn kálukú ni yóò ṣe ibo lẹ́dìkọ́tà ọwọ́ gbogbo àwọn èèyàn wá gbà tó kálukú bá kójọ ọwọ́ wọn ló wà. bẹ̀tàwá náà àgọ́ against kálo normal tí gbogbo abájọ ń lò ńlẹ̀ káàró òjìrè ibi tó bá wà sẹ́ńtà tó pé ará Ọ̀ṣun yọ pàdé ńbẹ̀ ará Èkó pàdé ńbẹ̀ ará Àgbá pàdé ńbẹ̀ that is normal. àná ẹ̀ka rẹ̀ mọ̀kan dáhà ń ṣàlàyé ẹ̀ka kan ni nínú sẹ́ńtàǹsì o náà ni ọ̀rọ̀ ìmáàmù àtàláràfà ẹ̀ka kan ni o iṣẹ́ mi ń lọ lórí àwọn defenders ọ̀nà méjì ni defenders wà bá gbé ìmáàmù kalẹ̀ tá a gbá àfà kalẹ̀ tí a bá sọ̀rọ̀ àwọn ìhànà kan bẹ tí wọ́n lè nà wọ́n o náà múra tíjọba dẹ̀ ń wò wọ́n ràn àwọn kan lè wọ́n bẹ̀ tẹ́ ń pera wọn ní ẹ̀ẹ́dánrùbá lóògùn àtàwọn míì náà tí ọ̀tá àwọn àfáì wà ọ̀tá tí ń wíwà defender náà wà ọ̀nà méjì ni defender èyí tí òfin ìjọba Nàìjíríà bá fàyè gbà wá níbi security àbú ìdí security àdẹ́gbìyànjú kọjá pé gbogbo mọ́sálásí tó bá ti ní interest ní ọmọ ní security gbogbo àwọn àfá gbogbo àwọn mọ́ọ̀mù tó bá ìsáàlì tó bá fẹ́ sáwọn occasion àbí wọ́n ní ìdí security bó láti ṣètò security fún wọn security tara wa lẹ́nu wọn bá ibi tíjọba bá fún aláàyè mọ́ àti security ìjọba ọ̀nà wo lágbà connect pé bàbá ìtì ní ìdí security ìjọba níbi ipò wọn tí wọ́n àbí wọ́n ní interest àbí kàkà ló ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní security o tí security fún ilẹ̀ káàró òjìrè ní kò sí state àwọn náà wọ́n inaugurate bó ṣe inaugurate ẹ̀yìn chief imam and alfa wọ́n inaugurate láìpẹ́ yìí southwest muslim security ìkejì òun náà ni southwest muslim lawyers ìyẹn ni pé àwọn tí wọ́n wà fún human rights muslim human rights in southwest wọ́n inaugurate ẹ̀ bá a tẹ̀ ní tourist tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpẹ àwọn lọ́yà mọ́ra àwọn lọ́yà ń bẹ pẹ̀lú wa tó pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ àwọn ẹni àlùbáríkà báwo ni wọ́n ó ṣe ètò rẹ̀ àwa ò sì wá darí òun náà ṣùgbọ́n a fún ní structure tó kọ́ mọ́ ẹ̀ sí ṣé táwọn bàbá wa bá náwó sí security àwọn ọmọ wọn wọ́n dúró tì wọ́n tọ́wọ́ tó wá náwó sí lọ́yà náà wọ́n tún dúró tì wọ́n. ìmínú tẹnu ẹ bákan náà ẹ máa retí ìkan àti gbóhùn ó ti iṣẹ́ rẹ̀ ti lọ gbogbo àwọn yunifásitì wa ìyẹn ni àwọn Yorùbá Muslim professionals àwọn tá àti dọ́dọ̀ wọn ẹ máa retí wa bọ́ àbáyín gbogbo àwọn professionals àwọn engineer ní o àwọn
dókítà ní nǹkan kan gbogbo wọn àkójọ mi kò tónù structure mi ò tónù gbogbo yìí pátápátá la máa papọ̀ ní ọmọ jẹ́ umma ẹgbẹ́ àwọn ọlọ́lọ́ba náà ti ń lọ níbi ní south west ń bí àpapọ̀ gbogbo mùsùlùmí àwọn chief imam àwọn imam náà ni ó darí ẹ̀ àwọn alfa àwọn ulama náà ni ó darí ẹ̀ ṣùgbọ́n gbogbo wa pátápátá papọ̀ ní gbogbo Yorùbá ọba ni ó darí wa ẹgbẹ́ àwọn ọba ti wà ẹgbẹ́ ọba àwọn mùsùlùmí àwọn ọba tó jẹ́ mùsùlùmí tí ó sì ní kan sí ọba àgbà fáwọn ọba náà kí a lè fi nǹkan síbi àyè tó yẹ kó wà ìlú tí wọn bá ti lọ́ba tó ń bá wọn sí Islam bàbá ìmáàmù ti mẹ́mbẹ̀ òun náà ni wọ́n máa inaugurate gẹ́gẹ́ bí ìmáàmù ìlú yẹn àti aṣíwá olórí gbogbo àwọn mùsùlùmí ọba ti mùsùlùmí nù torí ó yẹ kí mùsùlùmí kó ní ìlànà ìṣe ọba tiẹ̀ léèkì ọ̀pẹ ibi ìlú tá a bá ti wá rí pé ọba mùsùlùmí ní bàbá ìmáàmù ń bẹ lábẹ́ rẹ̀ o àmọ́ ọba ẹlẹ́bọ bàbá ìmáàmù ò sí lábẹ́ rẹ̀ bàbá ìmáàmù ọmọ dipò méjì mò ń gbà yẹn yóò dipò adarí gbogbo mùsùlùmí àti ìmáàmù torí jẹ́ ń pè ní ìmáàmù kìí ṣe òun ni adarí mùsùlùmí o aláṣẹ mùsùlùmí òun ni ó yan ìmáàmù òun ni ó yan mufti òun ni ó yan kọ́ọ́dí òun ni ó yan alwaziru òun ni ó yan gbogbo àwọn oyè yẹn àìwá lè tóun nílùú wò lápòjú ìrìnsẹ̀ ìjẹ́ ń sọ wípé ìgbà wo láàmú àwẹ̀ olúwo ni ó sọ fún àwa ìtòlúwo ṣe ni pé yóò retí ntí sultan bá wí bí ẹmíà Ìlọrin ó ṣe ṣe nílùú wo pèsè bàbá ìmáàmù wo pèsè bàbá ìmáàmù wo lọ́wọ́ àdìsáàdì bá wà pé ìjọ tá a mú àwẹ̀ rí bàbá ìmáàmù ó bi olúwo léèrè ni gẹ́gẹ́ bí olúwo náà ṣe bi sultan léèrè ntí sultan bá wí ni olúwo sọ fún ìmáàmù pé ọ̀la ni àwẹ̀ ó bẹ̀rẹ̀ kéde ẹ̀ka sámú lónìí olúwo ni gbà tí ètò bá tó tán táyà bá faramọ́ bẹ́ẹ̀ ni ó ìfẹ́ nípa àwọn èèyàn àtàwọn lọ́balọ́ba tí olúwo bá ti wá kéde wọ́n á sọ gbogbo ọba mùsùlùmí pátá nínú gbogbo ìlú ìlú tí wọ́n bá ti lọ́ba wọ́n sọ fún màmú ọbẹ̀ sultan ti kéde o bó ṣe yẹ kó rí nìyẹn bí bàbá wa lọ rí ṣe ń ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ lolúwo ṣe ṣe tẹ́lẹ́gbẹ́ àwọn ọlọ́lọ́ba olúwo ni wọ́n fi sí pírẹ́sídẹ̀ǹtì wọn tó gbogbo ẹgbẹ́ tábàríkà dálẹ̀ àwọn ọba wa tí wọ́n bá ń tẹ̀lé ọlọ́run àtànábì rẹ̀ abẹ́ wọn ni wọ́n wà kò wá sọ pé káwọn àfáà máa dùn nípò wọn ipò àwọn àfáà ló tó kù tó jẹ́ ìdarí tọ́lá wọn ni wọ́n máa tọ́ àwọn ọba sọ́nà ibi àbá ti lọ́ba àfáà náà lọ́ba nídìí Islam mi o n sọ pé àdìnáyìn ọba ìlú kan o ṣùgbọ́n níbi àṣẹ tó jẹ́ àṣẹ lórí àwa mùsùlùmí ọba wọn kọ láṣẹ lé lórí àfọwọ́ba tó bá di ara wa wàhúlùlẹ̀ amúrì mi ń kó ni Kùránì wí o wàhúlùlẹ̀ amúrì mi ń kọ́ àti Allah ẹ tẹ̀lé Ọlọ́run wà àti Rasul ẹ tẹ̀lé ànábì wàhúlùlẹ̀ amúrì mi ń kọ́ àtàláṣẹ inú yín kìí ṣe aláṣẹ ẹlẹ́bọ o aláṣẹ ẹlẹ́bọ lakum dinukum waliyadin so nípa bẹ́ẹ̀ èyí táwà dálẹ̀ àwọn àlàyé tí ń bẹ́ẹ̀ iná nìyẹn ò tí ìjọba ń rú àwọn èèyàn lójú kọ́ mọ bí alẹ́ rè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa ṣàlàyé ẹ̀ bákan náà àwọn èèyàn ń wò pé kí làfojúsùn wa kí nìkan tó yàtọ̀ nù táwọn bàbá ti bí ń ṣe ara rẹ̀ mo ti ń sọ ohun àwọn ọ̀fẹ́ kí tífì imam àti àfa àkọ́wá jẹ́ pé òun nìkan ní wà nílẹ̀ Yorùbá afẹ́kọ̀ọ́ pé tí wọ́n bá ti ń dákọ̀ tífì imam àwọn lọ́yà kan rí wọn sí àwọn bàbá wa gbogbo lọ́yà ti mẹ́lẹ̀ Yorùbá kan sì gbà pé abẹ́ àwọn bàbá ìlànà wà àti abẹ́ àwọn aláṣẹ mùsùlùmí tán bá jọba àwọn méjì ni wọ́n máa darí wa ní ìsìn nílẹ̀ Yorùbá ibi tá a bá ti rọ́ba ọba ni aláṣẹ fún wa ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn ibi tá a bá ti ìlú tá a bá ti wá rọ́ba ìmáàmù wà lọ yọ wà máa rẹpísẹ́ǹtì méjèèjì ìmáàmù ìlú ni kìí ṣe ìmáàmù ló lórí ìlú o ṣùgbọ́n ló lórí àwọn mùsùlùmí lọ́ba mùsùlùmí kìí ṣe ọba tí bá ń ṣẹbọ sórí pa bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá wa tí wọ́n ń pè ra wọn ní ọlọ́lọ́ba dé ẹjọ́ oyè yìí o
èyí tẹ́ ẹ bá fi ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtànábì ni o káyọ̀ náà sì ti ṣàdáyanrí tí mò ń sọ o ibi tẹ́ ẹ bá ti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì a lè má dínà yín lọ́ba o ṣùgbọ́n ẹnu bẹ̀rù àní tẹ̀lé yín ni a sì ní báyìí jà àní sọ yẹn dìjà bẹ́ẹ̀ náà làwọn bàbá tá à ń sọ yìí náà o ibi wọn bá ti mistake lára àní tẹ̀lé wọn bí mistake wọn ò kúrò láwọn bàbá wa o àfi ń pọ̀ sílẹ̀ pé ètò tá a gbé kalẹ̀ ètò yẹn yóò fọgbọ́n ṣe o tí àwọn bàbá wa kan máa ń bẹ ní state kan tí wọ́n ní ibi táwọn wà làwọn náà wà àwọn ò ní wà níbi tí wọ́n wà o ibi tí wọ́n bá wà tó bá yẹ pé ọba ọ̀rọ̀ Ọlọ́run ọba ọ̀rọ̀ ànábì mu á bá wọn dúró ń bẹ a sì ní àní bú wọn àní yapa sí wọn a máa wá bóòlù àjọṣepọ̀ ó sì wà ṣùgbọ́n tó bá yapa sí tọ́lọ́run àti ànábì wọ́n ó ṣe tiẹ̀ lọ́tọ̀ àánú ó sì tiẹ̀ lọ́tọ̀ àdáyẹn yìí tà ń ṣe nìyẹn o gbogbo àwọn bàbá yìí Ọlọ́run kó bá ní kẹ́ ògbó wọn gbogbo àwọn tí wọ́n ń darí wa lọ́ba láàfà lèmọ́mù àbí níbi kọmitì míì náà tí wọ́n jẹ́ alámòjútó ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn àwọn tí ń ṣàṣìṣe Ọlọ́run bá ní correct wọn gbogbo àwọn bàbá tó ti lọ bẹ̀rẹ̀ látòrí àfáà mi Sheikh Abdulbaki Muhammad Ọlọ́run bá ní kẹ́ wọn mo tún fi àsìkò yìí tún jẹ́ kí ẹ kẹ́kọ̀ọ́ kan lára àfáà mi ọ̀gá mi Alwazir ní ẹ̀ṣọ́ wọn kan fún ọ ìjókòó náà ni wọ́n ti rí i pé a ti rẹ́gísítà tí kí wọ́n sì pọ̀ ń bẹ tí ó ṣe sọ tán ṣùgbọ́n bá ṣe ń gbọ́ báyìí náà wọ́n ṣe ń fara mọ́ kí ló dé nítorí pé ẹnìkan tó yẹ pé láti ìgbà tá a ti mọ̀ wọ́n tá a ti gbẹ́jú báyìí tá a ti mọ̀ wọ́n orí òótọ́ ni wọ́n máa wà bọ́lá ṣe ṣe gbogbo ọmọ olùkọ́ àgbà nù Ọlọ́run ò ṣe wọ́n lọ́ta Kùránì kò ṣe wọ́n lọ́ta súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n èsì bínú èèyàn lórí nǹkan tí bá ń ṣe Wàsíù kan lọ́rùn mi ní nǹkan yìí tí mo ṣe yìí o mo fọgbọ́n ṣe ni o ọgbọ́n tí mo fi ṣe náà mo ti ṣàlàyé bí ẹ̀ka torí tí bàbá wa àwọn èèyàn mẹ́ta ń bẹ níwò tí wọ́n bá sọ fún mi pé stop mo hàn stop ni o bàbá wa Olúwo ń fi àpọ́nlé bí wọ́n ṣe jẹ́ bàbá fún wa ń fi pọ́n wọn lé o bàbá wa Khalifa Sheikh Abdulbaki Muhammad Muqaddam Hussein tó bá ní Yahudu Moran dúró bàbá wa Alwazir tó bá ní dúró àdúró ṣùgbọ́n nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí kìí sí àwọn lónìí gbogbo mùsùlùmí lónìí àwọn kan sì ń bẹ táwọn bàbá yìí máa ń tijú téèyàn bá lọ rí ìbáwọn kó fẹ́ ṣe nǹkan wọ́n lè àwọn náà wọ́n ràn sí ẹ̀ pé ẹ mẹ́jọ ó sí ọ̀rọ̀ yìí sì sọ̀rọ̀ òwò ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ òwò kìí sọ̀rọ̀ ìjọ Islahudeen tí èmi ti jáde kìí sọ̀rọ̀ bàbá wa Alwazir ọ̀rọ̀ gbogbo ilẹ̀ káàró òjìire tí ń dàrú ni so dáfọ̀ láfọ̀ wípé a gbọ́dọ̀ fọgbọ́n sí lórí àníyàn yìí pé àwọn ò ní kó lábẹ́ àwọn àgbà ṣùgbọ́n à ní tẹ̀lé nítorí bá yapa sọ̀rọ̀ Ọlọ́run àtànábì nítorí pé afẹ́ sàpàlẹ́ àgbà èyí ò ṣe àpọ̀nlé fàgbà èrí Ọlọ́run fi àtànábì ẹni Ọlọ́run sì ju àwọn àgbà wa lọ tọ́lá àwọn àgbà náà ní tí wọ́n ń pè àṣẹ náà ní ká tẹ̀lé àṣẹ Ọlọ́run ànábì ju àwọn àgbà wa lọ tọ́lá àwọn àgbà náà ní tí wọ́n ń pè àṣẹ ní pé ká tẹ̀lé ànábì ibi wọn bá ti ṣàṣìṣe wọn ò ní àtẹ̀lé àwọn àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run wọ àwọn aṣíwájú wa ẹ̀kọ́ lọ́nà jẹ́ kí ẹ̀mí wọn gùn Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salam ala al-mursalin walhamdulillahi rabbil alamin.